Ẹ kú dédé ìwòyí, ẹ sì tún káàbọ̀ padà sórí ètò yín ètò wa. Lónìí, a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Ìmọ́lẹ̀ Ìfẹ́ apá kejì. Mo lérò pé púpọ̀ lára wa ti wo fíìmù Ìmọ́lẹ̀ Ìfẹ́ apá kìíní. Fún àwọn tí kò bá tíì wo eré náà, ẹ dákun ẹ gbìyànjú láti wò ó lórí YouTube, níbẹ̀ ni wọ́n ti ń show rẹ̀. Nítorí eré náà ládùn, ó lárinrin, ó tún fúnni lóye pẹ̀lú. Àti wípé ẹ ó rí èrè púpọ̀ jẹ nínú eré Ìmọ́lẹ̀ Ìfẹ́ tí ẹ bá wò ó. Lónìí, a ó máa sọ̀rọ̀ nípa òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jùlọ nínú fíìmù Ìmọ́lẹ̀ Ìfẹ́. Èwo nínú àwọn òṣèré tí ó kópa nínú fíìmù náà ni ẹ nífẹ̀ẹ́ sí? Èyíkéyìí tí ẹ bá nífẹ̀ẹ́ sí, ẹ jọ̀wọ́ ẹ tẹ orúkọ rẹ̀ sí comment section àti ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré náà. Tó, a kò ní rí jù báyìí lọ lónìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button tó wà ní ìsàlẹ̀ fídíò yìí kí ẹ bá lè máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Kí ẹ má sì ṣe gbàgbé láti tẹ aago tí ó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ kí ó bá lè máa notify yín. Kí Èdùà kí ó ṣọ́ wa dé ọjọ́ mìíràn, ọjọ́ ire. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ o, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ó dìgbà.